àwọn ẹbí wa, àwọn ará wa tí wọ́n wà ní ìgbèkùn àwọn ìjọ afẹ̀míṣòfò, wọ́n ti fi mẹ́sẹ̀gì ṣọwọ́ síjọba Nàìjíríà o. Wọ́n ti fi mẹ́sẹ̀gì ṣọwọ́ síjọba ìpínlẹ̀ Ọ̀yọ́, pàápàá jùlọ Gómìnà Ṣèyí Mákindé. Again, we beg the government, President Tinubu and the governor of Oyo State, Engineer Ṣèyí Mákindé, to please help us and dialogue with these people. They should not use force. The force that they used yesterday has cost us so much. It has added to our problems. In fact, one of us has been picked that they are going to kill him because government tried to help us by force. We want you to call them and dialogue with them so that our lives will be saved. We will not be killed. All we the teachers and the children, please, we need your help. President Tinubu, please negotiate with these puppies. These people, please help us. Whatever they want, please give to them. Please help us save our life. Today again is Children's Day. About 14 days now, we are here in the bush. Please help us. Help us. We are calling on to the Obas. Ẹ dákun ẹ ṣàánú wa, ẹ ràn wá lọ́wọ́. Gbogbo ẹ̀yin ọba, ẹ dákun ẹ bá wa dá sí i. Ẹ ṣàánú wa, ẹ ràn wá lọ́wọ́. Gbogbo ẹ̀yin èèyàn, ẹ ṣàánú wa. Ẹ dákun ẹ bá wa báwọn ìjọba wa sọ̀rọ̀. Ẹ dákun gbogbo tí wọ́n bá fẹ́, ẹ dákun ẹ bá wa ṣe fún wọn kí wọ́n má bàa pa wá dànù. Ẹ dákun ẹ ṣàánú wa, gbogbo tí wọ́n bá béèrè, ẹ dákun ẹ bá wa ṣe fún wọn. Ẹ bá wa ṣe fún wọn. Kẹ́mi wá bọ́ ṣòfò. Ló lábẹ́rẹ́ fún. Please be merciful to us. Ẹ ṣàánú fún wa, please. Ẹ jọ̀ọ́, please. Ṣé mọ̀ pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ohun tá a máa ń gbọ́ ni pé lẹ́yìn Ọlọ́run ìjọba ló kàn. Ọ̀rọ̀ yóò rí bẹ́ẹ̀ mọ́ o. Ó ti di pé lẹ́yìn Ọlọ́run àwọn bandit ló kàn báyìí. Torí pé mi ò mọ ìdí tó fi jẹ́ pé agbára ìjọba kò ká àwọn afẹ̀míṣòfò yìí. Mo fẹ́ tú àwọn àṣírí kéékèèké kan tó ń ṣokùnfà rẹ̀ tágbára ìjọba tí ò ṣe ká àwọn afẹ̀míṣòfò yìí. Mo wá fẹ́ fún wọn nímọ̀ràn. Ọ̀rọ̀ mi dẹ̀ máa ń korò létí àwọn kan ni mo ṣe máa ń pè bí ẹ̀yin onílàákàyè, ẹ̀yin ọ̀jọ̀gbọ́n, ẹ̀yin tédè yé tọ́rọ̀ yé tẹ́ ẹ mọ̀ túmọ̀ ọ̀rọ̀. Ẹ̀yin ló máa ń wù mí kẹ́ ẹ máa wá orí pílátífọ̀mù mi kẹ́ ẹ máa gbọ́rọ̀ mi. Àwọn kan bẹ tó sí pé àgbọ́sódì ni wọ́n máa ń gbọ́. Ẹ̀yin náà ẹ fi ọ̀rọ̀ tó wà nílẹ̀ ẹ fi sírò ara yín wò. Mo wà nílé mi lóru ìjẹta mọ́júmọ́ àná, òjò rọ̀, òtútù mú mi, mo sáré mú aṣọ bláńkẹ́ẹ̀tì mo fi bora, mo ti wíńdò. Bẹ́ẹ̀ lọkàn mi wá ń dá mi láre wípé àwọn ẹ̀dá kan bíi tèmi wọ́n máa ń bẹ nínú igbó tí ò sí wíńdò tí wọ́n ó tì, tí ò sí aṣọ tí wọ́n ó fi bora. Ìmọ̀ bóyá bí ṣe ń rí lọ́kàn mi tàbí bí ṣe ń rí lọ́dọ̀ mi ló rí lọ́dọ̀ gbogbo ẹ̀yin olólùfẹ́ tẹ́ ń wò mí. Ó mà ṣe o. Ipò wo làwọn ẹni yìí fẹ́ wà? Ẹ jẹ́ ká kọ́kọ́ fi tàwọn ẹbí wọn lẹ̀. Àwọn gangan níbi tí wọ́n wà yìí, tí wọ́n ti ń bá wa sọ̀rọ̀ yìí, ipò wo ni wọ́n wà? A wá dúpẹ́ pé a sì ń gbóhùn wọn, ẹ̀mí sì ń bẹ ní ara wọn. Níbi tọ́rọ̀ dé yìí, ó kọjá apá àmọ́ dojú jàkọ̀jàbà wípé ìjọba gbégbèsè, ṣe nǹkan kan, mọ̀ tó yẹ kẹ́ ẹ ṣe ní. Ìjọba mọ̀ tó yẹ kó ṣe. Ṣùgbọ́n gbogbo wa ti jọ mọ̀ wípé ní tó bá fi mú wọn, tí wọ́n bá fi gbójú agan, tí wọ́n bá fi gbé sáwọn pípù yìí, ní tààrò lápadà máa gbọ́. Torí pé àwọn yìí èsì ọ̀kọ̀ọ̀kú ni wọ́n. Ṣé ẹ gbàgbé pé orúkọ tá a máa ń kọ́kọ́ pè wọ́n nìyẹn nígbà tí wọ́n kọ́kọ́ dé. Tó sì pé wọ́n ń kọ̀ kẹ́mi tàwọn bọ́. Ṣùgbọ́n àwọn èèyàn tiwa tí wọ́n ṣe pàtàkì sí nínú ìdílé wọn, a ní fẹ́ kẹ́mi wọn bọ́. Àwọn àṣírí tí mo wá ní mo fẹ́ tú rèé. Tó bá wù yín ẹ gbà, tó bá wù yín ẹ má gbà. Ìjọba orílẹ̀-èdè Nàìjíríà
ẹ mọ̀ fúra, ẹṣẹ̀ èèyàn ti dàpọ̀ mẹ́sẹ̀ ẹranko. Ọmọ oko ti wà lẹ́kọ̀ọ́, ọmọ Èkó ti wà lóko. Nínú ìgboro tá a ti jọ ń ṣayé yìí, a jọ ń ṣayé pẹ̀lú àwọn bandit ni, bóyá ẹ fẹ́ tàbí ẹ kọ̀. Nínú ìgboro tá a ti jọ ń ṣayé yìí, a jọ ń ṣẹ̀mí pẹ̀lú àwọn bandit ni. Bẹ́ẹ̀ ló sì jẹ́ wípé níbi táwọn bandit náà wà, ṣé ẹ gbà pé àwọn ọmọ ológun náà ń bẹ láàrin wọn? Torí pé kẹ́ ẹ tó sófin nígboro, wọ́n ti mọ ohun tí ń ṣẹlẹ̀, wọ́n ti mọ ibi tá à ń lọ. Tí ò bá sì lọ́wọ́ aráalé nú, àlejò ò lè mọ sàárè àfọ́jú. Mo tọrọ gáfárà o, ẹnu mi àgò, ṣùgbọ́n mo mọ̀ pé lára àwọn tí wọ́n ń jẹ́ olùṣọ́, tí wọ́n ń dáàbò bò wá, ọ̀pọ̀lọpọ̀ lẹ́lọ́bọ̀dè. Wọ́n ti gbàbọ̀dè fúnlẹ̀ Yorùbá, wọ́n ti gbẹ̀bọ̀dè fúnjọba, wọ́n ti gbẹ̀bọ̀dè fún orílẹ̀-èdè Nàìjíríà. Ṣẹ́jọ́ àwọn òṣìṣẹ́ aláàbò yìí tí wọ́n gbàbọ̀dè yìí, ṣẹ́jọ́ wọn ni. Yorùbá ní tọ́mọ bá pọ́mọ ọdún mẹ́ta tí ó rìn díẹ̀ lọ́wọ́ ọmọ púpọ̀ lọ́wọ́ òbí ẹ̀ ni. Mo mọ̀ pé ó ṣeé ṣe kíjọba má jẹ iléeṣẹ́ ológun lówó, torí wọn ò tó bẹ́ẹ̀, wọn ò ní fẹ́ jẹ wọ́n lówó. Ṣùgbọ́n èló ni wọ́n ń fún wọn? Èló làwọn mínísítà ń gbà? Èló ni sẹ́nítọ̀ ń gbà? Èló ni rẹ́ẹ̀pù ń gbà? Iṣẹ́ wo ni rẹ́ẹ̀pù ń ṣe? Iṣẹ́ wo ni sẹ́nítọ̀ ń ṣe? Iṣẹ́ wo làwọn tí wọ́n jẹ́ àwọn tí wọ́n jẹ́ aláàbò yìí, iṣẹ́ wo ni wọ́n ń ṣe? Ẹ jẹ́ á ti bí ìsáná ká kíyèsí ogun. Àwọn tẹ́ ẹ fi sí checking point, èló lèjọba ń fún wọn ní sálárì, débi wípé téèyàn bá kọjá, ǹjẹ́ gbogbo èèyàn ni wọ́n chẹ́ẹ̀kì? Báwo ni ò ṣe ní jẹ́ pé focus àwọn agbófinró lórí ọmọ yahoo tí ń gun lady machine? Báwo ni ò ṣe ní jẹ́ pé bíi tí focus wọn máa wà nìyẹn? Ǹjẹ́ wọ́n lè ronú ààbò pẹ̀lú wa, pẹ̀lú ọ̀nà tíjọba ń gbé owó gbà fún wọn? Ìbú yín o, mo ń pè yín ṣàkíyèsí ni. Olórí ibi tí ṣòro ti wà gan-an nù. Ṣé wàá rí afẹ́ràn bámúbámú mu yó, wọn ò mọ̀ pé bí ń pọmọ ẹnìkọ̀ọ̀kan. Gbogbo ìgbà tí irú wàhálà yìí ń ṣẹlẹ̀ lókè ọya, ìgbésẹ̀ wo la gbé nílẹ̀ Yorùbá? Nígbà tó ṣẹlẹ̀ ní Kwara State, ìgbésẹ̀ wo ni stéètì 5 tó kù gbé nílẹ̀ Yorùbá? Àtàkókò yìí ni ló ti yẹ ká múra. Mọ̀kànmọ̀kàn lóye kan, ó ti kàn pínlẹ̀ Ọ̀yọ́ báyìí. Kí ló Ògùn State ń ṣe sí i? Kí ni Lagos State ń ṣe? Ẹ̀yin ará Oǹdó, Èkìtì náà bẹ́ẹ̀ tí ń bá wọn. Ọ̀rọ̀ yìí ti kọjá bá a máa pariwo lọ́balọ́ba, a máa pariwo lóyè lóyè. Ẹyọ ẹnìkan tó lè tó ń sábà bíi kíkó yọ wa, òun náà láàrẹ. Torí agbára state governor gọ́ọ̀mẹ̀ntì kò káńtì bẹ́lẹ̀ yìí mọ́, ó ti kọjá agbára wọn. Ṣé bí wọ́n ti sọ̀rọ̀ sókè, wọ́n ti béèrè ní tí wọ́n fẹ́. Ó tilẹ̀ jẹ́ pé ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ń ṣètò, ṣùgbọ́n wọ́n wò pé tó báwọn bá ti sófin, bẹ́ẹ̀ bá ti gbọ́, orí afẹ́fẹ́ ti kún. Àwọn tí wọ́n dẹ̀ láwọn ò bá wọn mọ̀lẹ́bí sọ̀rọ̀, pé ìjọba làwọn fẹ́ bá sọ̀rọ̀, ẹ jẹ́ á jọ mọ̀ pé ní bó ṣe jẹ́ o. Mo wá tún fẹ́ pè wá ṣàkíyèsí kan. Tẹ́ ẹ bá wo àárín tán, mo tún fẹ́ tẹ́ ẹ bá kíyèsí àárín àwọn tí wọ́n jẹ́ olùdáàbòbò wa, alábọ̀dé ti pọ̀ nínú wọn. Eléyìí ló mú mi tí mo ṣe ń pe ajìjàgbara ajàfẹ́tọ̀ọ́ olóyè Sunday Igboho ṣàkíyèsí, táwọn kan ní kí n gbórí wá kí n fẹsẹ̀ lẹ̀, wípé tí olóyè Sunday Igboho ò bá fura dáadáa, ẹlẹ́bọ̀dé ti pọ̀ nínú ọmọ Yorùbá. Ṣé báwọn kan ni wọ́n ń gbóúnjẹ tí wọ́n ń jẹ lọ fún wọn? Ṣé báwọn kan ni wọ́n ń gbé gbogbo nǹkan èlò ni wọ́n ń gbé lọ fún wọn? Ṣé báwọn kan ni wọ́n ń supply wọn? Nínú àwọn olówó wa nípínlẹ̀ Ọ̀yọ́, ọ̀pọ̀lọpọ̀ tẹ́ ẹ bá ṣèwádìí dáadáa, ọ̀pọ̀lọpọ̀ lára wọn ò mọ̀. Ṣùgbọ́n o, ọkẹni tí ó sọ pábùkẹ́ ọ̀pọ̀ ọmọ rí. Èmi mọ̀ pé látàrí èèyàn 9 tí wọ́n ní ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ mú, tí ìwádìí bá tẹ̀síwájú dáadáa, ó di dandan kí wọ́n ráwọn nǹkan kan. Bẹ́ẹ̀ ni, ṣùgbọ́n kì bá dáa, àmẹ́ nínú ẹ̀mí àmì èèyàn nínú èèyàn,
kì bá dáa kí wọ́n kó àwọn agbófinró àjòjì wọ̀lú, àwọn tí wọn ò mójú lè jà, àwọn tí wọn ò ní tí gbẹ̀bọ̀dè, torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n jẹ́ olùṣọ́ wọn ò jẹ́ kí sí àwọn èèyàn gidi tí wọ́n jágbófinró, wọn ò jẹ́ kí sí àwọn olódodo tí wọ́n ń bẹ láàrin wọn, wọn ò jẹ́ ó yọ. Wọ́n wá ń kàdánwò bá gbogbo àwọn ẹ̀ṣọ́ aláàbò tí wọ́n jẹ́ tìbílẹ̀, àwọn fìgìláńtẹ́, àwọn àgbẹ̀kọ̀yà, àwọn àmọ̀tẹ́kùn. Ẹ wò bí wọ́n ṣe ń fẹ̀mí àwọn ẹni ẹlẹ́ni ṣòfò nítorí n tá a fẹ́ jẹ. Ẹ̀yin èèyàn yẹ ẹ sì bẹ̀rù ọba adániwáyé, ẹ̀mí kan lẹ́yìn náà ń lò. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́, àwọn tí wọ́n ń bẹ nígbèkùn rawọ́ ẹ̀bẹ̀ sí yín o. Wọ́n ní gbogbo nǹkan táwọn ènìyàn bá fẹ́ gbà, tọ́ra mọ̀ pé nínú ìnira ni wọ́n ń jí ni wọ́n ti ń sùn. Eré ló mú mi rántí ọ̀rọ̀ Gúnmi o. Tá a bá sọ ọ̀tọ̀ níbi táláyé ó tún ronú lọ. Mo tiẹ̀ fẹ́ bá àwọn mùsùlùmí gan pé sí Kùránì pé méjì ni. Nígbà tí Gúnmi sọ̀rọ̀, bàbá yìí ní pé kí wọ́n mọ̀ tí wọ́n bá ti mú àwọn eṣin ọ̀kọ́kú afẹ̀míṣòfò yìí, kí wọ́n mọ̀ tún wọn rọ, kí wọ́n mọ̀ dà wọ́n pọ̀ mọ́ wa, káwọn náà mọ̀ lẹ́tọ̀ọ́. Sẹ́rí kó ti dáa báwọn. Ó ti dáa báyẹn. Àkànmọ́ èèyàn ẹ kàn rí pé kálukú ń sùn nílé rẹ̀, ó sì ń gbé láàárọ̀, kò sì borí bẹ̀ mọ́. Bẹ́ẹ̀ ni, torí pé ní tí wọ́n sọ fún wa ni pé ká gbé ọmọ àparò sábẹ́, ká máa gbé ọkà. Sẹ́ẹ̀rí tọwọ́ ọmọ báyìí lẹ lè rí gbà, ẹ lè rí tinú ọmọ gbà. Ní tí ọkùnrin yìí sọ jáde yìí, táwọn gangan bá gbọ́, wọ́n lè ti bẹ̀ mọ́ sọ pé káwọn ọmọ tíjọba Nàìjíríà bá accept, wàláhì wọ́n lè sọ pé kíjọba káwọn ọmọ àwọn máa surrender fún ìjọba, kíjọba ó lè máa sọ wọ́n di, kí wọ́n máa fún ọ lómìnira, kájọ máa gbé, kájọ máa jí, kájọ máa sọ. Ẹ dákun, ẹ wo iye millions of naira, billions of naira táwọn people yìí ń gbà, ṣèjọba lè sanwó owó bẹ́ẹ̀ fún wọn? Torí wọ́n ní ká dà wọ́n pọ̀, ká sọ wọ́n dọmọ, ká máa tọ́ wọn, ká máa kẹ́ wọn. Èmi ọmọ bárò sọ ní o, bọ́rọ̀ nù Kùránì ni, ṣùgbọ́n mo bárò sọ ní ọ̀jẹ̀. Láti lè máa gbọ́rú èyí náà lẹ́rù orun Gúnmi, ẹ má jẹ́ àdàpọ̀ Islam ọ̀tọ̀, ìwà kálukú ọ̀tọ̀, iṣẹ́ ẹnu kálukú ọ̀tọ̀. Tó fi wá jẹ́ pé àtẹni tó ń sọ dáadáa ní Islam ní ìsìn, àtẹni tó ń ṣe ìtókù díẹ̀ káàtó, ojú láìfi lájọ wá fi ń wúra wa. Mo gbọ́ wàásù ìmáàmù Ògbómọ̀ṣọ́, ìmáàmù Toliat Yunus Ayélára, tí wọ́n ní ìtàlù Kùránì sọ ni pé ẹni tó bá pààyàn kí wọ́n ó pa. Wọ́n wá pìtì pé tẹ́nìkan fi lè dídì mú ọ̀bẹ tó dú ẹ̀mí tó lè ṣẹ̀dá. Mo mọ̀ pé ibi tó bọ́ sí lára àwọn onílàákàyè ni ò jẹ́ kí wọ́n tó lè fọn. Wọ́n bá tó pé Kùránì nítorí ẹ máa pààyàn. Tó bá ṣe pé mùsùlùmí làwọn tí wọ́n ń pààyàn yìí, ṣé wọ́n máa pa mùsùlùmí? Ṣé mùsùlùmí ó sọ pé tẹ́ ẹ bá mú wọn kẹ́ ẹ pa wọ́n? Ẹ má jẹ́ á fọ̀rọ̀ ẹ̀sìn sí i. Tá a bá ti ń fọ̀rọ̀ ẹ̀sìn ṣe, a ti ń dá wàhálà lẹ̀ síra wa lọ́rùn. Torí pé àwọn tí wọ́n ń kó yìí, wọ́n ń ṣe kìrìsìtẹ́nì nìkan, bẹ́ẹ̀ ni wọ́n ń ṣe mùsùlùmí nìkan. Ẹ gbà kí ẹ̀dá níwà tiẹ̀ lọ́wọ́ tó fẹ́ wù ní. Lórílẹ̀-èdè ní ìsìn, ẹlẹ́sìn kìrìsìtẹ́nì wọ́n ń bá wà bàjẹ́ lọ́wọ́ wọn, ẹlẹ́sìn ìbílẹ̀ wọ́n ń bá wà bàjẹ́ lọ́wọ́ wọn, mùsùlùmí wọ́n ń bá ìwà bàjẹ́ lọ́wọ́ wọn, torí pé wọ́n ń sásá bẹ́ẹ̀ sí, wọ́n fi ń hùwà aburú ni. Ẹ jẹ́ kí n lé nǹkan kan sí yín, ẹ̀yin ọ̀jọ̀gbọ́n. Bí èpè mo ti gbọ́ rí inú afẹ́fẹ́ pé àkókò kan bẹ tí Sheikh Gúnmi tí wọ́n lọ sílẹ̀ Saudi Arabia, tí wọ́n ní Saudi Arabia ò gbà wọ́n lálejò, tí wọ́n dá wọn padà. Àwọn èèyàn wa tí wọ́n wá pè wọ́n, tí wọ́n gbà wọ́n lálejò nílẹ̀ Yorùbá, à ń fojú láìfẹ́ wò wọ́n. Bẹ́ẹ̀ ló yẹ kó rí, torí pé àkàkọ̀yàwó. Tó bá tiẹ̀ jẹ́ pé lóòótọ́ ìpàdé àlàáfíà pé kí ni tí ń ṣẹlẹ̀, torí pé n tó bá fi mú Gúnmi, tíjọba ò bàjà, tíjọba ò gbé lẹ́jọ́, tíjọba ò gbé, aráàlú wo ló wá fẹ́ fèsì ẹ̀? Torí mo rí i pé Mufti Ìwó, àwọn èèyàn sọ tiwọn dọ̀tá. Ìkórìíra ẹ̀sìn ilẹ̀ mi sì rò pé ó ń fa gbogbo eléyìí,
torí tí ó bá jẹ́ kórìíra ẹ̀sìn, kí ni Mufti Ìwó fẹ́ ṣe fún Gumi o? Kí ni Oríyọmí Hamzat fẹ́ ṣe fún Gumi? Kí lẹ rò kó lè ṣe fún un nígbà tíjọba àpapọ̀ tọ́rọ̀ kàn tó kó gbogbo asábẹ́ tí ń pàṣẹ nígbà tí ò gbégbèsè kankan lórí Gumi? Torí mo mọ̀ pé tí Gumi bá bá ìjọba àpapọ̀ fọwọ́sowọ́pọ̀ yàtọ̀ fún mọ̀ràn adùn, ìmọ̀ràn àtijẹ́, ìmọ̀ràn self-interest tí wọ́n mú wá yẹn, wọ́n ní ọ̀nà míì tí wọ́n gbọ̀n já lè rìn. Ṣùgbọ́n kò sẹ́ni tí ẹ̀fẹ̀ kọ́nà àtijẹ́ àtimú rẹ̀ ó dí. Tọ́nà àtijẹ́ àtimú tí ní ò bá wá dí, àwọn ẹ̀mí tí wọ́n ń dá légbodò kọ́. Ibo lẹ rò pé àwọn ẹbí tí ń pówó lẹ̀, ibo lẹ rò pé wọ́n ti ń rí? Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́, ẹ̀yin lèmi fẹ́ kọjú sí lásìkò yìí. Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí, ọ̀rọ̀ tí gbogbo Yorùbá lè bínú sí mi nì, ṣùgbọ́n mo bẹ̀ yín ẹ má bínú. Mo ti rò ó ti pin ni. Mo fẹ́ sọ wípé tó bá ṣe pé Gumi náà ni wọ́n ó bá sọ̀rọ̀, táwọn èèyàn yóò fi jáde kúrò lákàbà àkàtà tí wọ́n wà yìí, sí yàhálà wọn tí wọ́n bá sọ̀rọ̀. Lẹ́yìn eléyìí kí kálukú wá mọ ọ̀nà tá a bá fẹ́ tọ̀, káwọn ẹni yóò tiẹ̀ kọ́kọ́ jáde. Ẹni ó kàn lọ́mọ máa kọ́kọ́ fira rẹ sípò àwọn ẹni yẹn, pé tó bá ṣe pé mi mo wà nípò yìí ńkọ́. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́, ẹ fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ìjọba àpapọ̀. Ẹ má jẹ́ á fọ̀rọ̀ òṣèlú ṣe, ẹ má jẹ́ á fẹlẹ́yàmẹ̀yà òṣèlú ṣe. Bẹ́ẹ̀ bá tiẹ̀ dá agbófinró ti stéètì lẹ̀ tàbí tágbófinró bá wà lábẹ́ stéètì, kì í ṣàsìkò yìí. Ẹ jẹ́ kí wọ́n tiẹ̀ kọ́kọ́ yanjú àwọn tí wọ́n ń bẹ yìí náà. Sir, Your Excellency, ẹlẹ́yinjú àánú, Gọ́vnọ̀ Abíọ́dún Olúṣèyí Mákindé, a mọ̀ pé iṣẹ́ pọ̀ níwájú yín sà. Ẹ dákun, òní tí mò ń ṣeré fídíò yìí lọ́wọ́ ni ló pé ọjọ́ 15 táwọn ẹni tí wà ń bẹ̀. Your Excellency sir, ẹ jọ̀ọ́ àtòrò àtìbú, gbogbo ọ̀nà tẹ́ ẹ bá lè tọ̀ táwọn ẹni yìí ó fi jáde láàyè, ẹ bá wa sọ́nà rẹ̀. Gbogbo ẹ̀yin governors ní state kọ̀ọ̀kan, àkókò nìyí láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ìjọba àpapọ̀. Àkókò nìyí láti raise ẹlẹ́yàmẹ̀yà ẹgbẹ́. Àkókò nìyí láti submit ara yín, pàápàá jùlọ gbogbo ẹ̀yin tẹ́ ń wojú rere ọmọ Nàìjíríà ní 2027. Ẹ fi ilẹ̀ ìgbà tẹ́mi yín wà, tẹ́yin gangan wà láyé, ilẹ̀ ń retí ìbò ní 2027. Ara àwọn tí wọ́n ó dìbò fún yín iná ni wọ́n wà níbi tí wọ́n wà. Ẹ̀yin tẹ́ jẹ́ contestants tẹ́ sí nínú ìjọba lọ́wọ́lọ́wọ́ báyìí, ní nǹkan ẹyọ kan tẹ́yin náà lè fi campaign torí wá fi lè wú, ní kẹ́ ẹ contribute sí tó wà nílẹ̀. Ká máa rí ipa yín pé kí là ń bọ̀ dé, à ń bọ̀ tí ń bẹ lọ́sùn, ìgbésẹ̀ wo ló gbé? Senator Sarafa Ali, ìgbésẹ̀ wo ni wọ́n gbé? Oríyọmí Hamzat, ìgbésẹ̀ wo ni wọ́n gbé? Ọ̀rẹ́ wa bàbá ẹlẹ́gẹ̀ẹ́, ìgbésẹ̀ wo ni wọ́n gbé? The all governorship aspirants ní state kọ̀ọ̀kan tí wọ́n ń wo 2027 lọ́ọ̀kan, ìgbésẹ̀ wo ni wọ́n ń gbé lórí ẹ̀ṣọ́ àti ààbò, pàápàá jùlọ lórí tí ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí? Kì í ṣe ní láti ń pariwo, kì í ṣàná. Ẹ jọ̀ọ́, ẹ̀yin ìjọba wa, ẹ bá wa dóòlà ẹ̀mí àwọn èèyàn yìí. Ohun tí wọ́n bá fẹ́, ẹ bá wa fún wọn. Ẹ dákun, à ń bẹ̀bẹ̀ yín. Gbogbo wa náà tá ń bẹ ní ìsìn àsí nínú ìfọ̀kànbalẹ̀. Ṣé bí ẹ rí pé ní ìsìn àwọn pípù yìí wọ́n ti bombard ìpínlẹ̀ Ọ̀yọ́ báyìí. Àbẹ́ẹ̀gbẹ́ tí ẹ tó ló ṣẹlẹ̀ lọ́kàkà, òtú ọ̀kàkà. Àwọn ọdẹ tí ń dẹgbó tí ẹ náà ni wọ́n rí wọn. Bó tiẹ̀ jẹ́ pé ẹni á mú mẹ́ta balẹ̀ ńbẹ̀, ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ àwọn agbófinró, ọ̀pọ̀ èèyàn náà ló fara pa. Wọ́n sì padà ju oúnjẹ náà lẹ̀, wọ́n padà gbà á. Ṣùgbọ́n táwọn eléyìí, wọ́n ti gẹkàn síbi tí wọ́n wà. Wọ́n ti gẹkàn. Ọlọ́run bá nìkan ló lè kó wa o. Ṣùgbọ́n gbogbo ẹ̀yin sẹ́nítọ̀, gbogbo ẹ̀yin rep, ẹ̀yin tẹ́ wà l'Ábùjá, ẹ lọ rèé jókòó, ẹ ṣe ètò tó yẹ fáwọn ọmọ ológun.
ẹ ṣètò tó yẹ ńlá fáwọn agbófinró, ẹ fà wọn CID sínú àwọn ọmọ ológun, ẹ fẹsẹsì sínú àwọn agbófinró. Ọmọ Èkó ti wà lóko, ọmọ oko ti wà lẹ́kọ̀ọ́. Mo kàn ń gbọ́ nǹkan kan o, ṣùgbọ́n tí èèyàn bá jókòó psychologically tó o bá ń ronú nípa nǹkan, ló jẹ́ kí n sọ níbẹ̀rẹ̀ ọ̀mí pé lẹ́yìn Ọlọ́run ìjọba ló kù. Ọ̀rọ̀ àná ni o, lẹ́yìn Ọlọ́run báyìí bandit lọ́kàn báyìí o, kí bandit ọmọ subhanallah. Tó Ọlọ́run ọba aṣíwájú, Ọlọ́run ọba tó nímọ̀ ju gbogbo ẹ̀dá lọ, tó ẹgbẹ́ tó tọ́ Ọlọ́run ìwọ là ń ké pè, ìwọ làwọn pípì yìí náà ń ké pè. Ọlọ́run bá mi kó gbogbo àwọn tó wà lákàbà yìí, bá mi kó wọn yọ, bá mi ṣàánú wọn láàrin ìní, wọn lágbo bí tí wọn ti kéjù mọ́ àtìlẹ́yìn, tí wọn ti kéwú tó bà lẹ́yìn, bá mi yọ wọn láàrin ìní sàárọ̀ ọ̀la, jẹ́ káwọn ẹbí wọn ó rẹ́rìn ayọ̀, wọn wá jẹ́ káfà wa náà rògbò, wọn jẹ́ wọn ó ṣe àmú, wọn jẹ́ wọn ó ṣe àtàmọ́ o, ìṣọ́ rẹ sọ wa dáàbò rẹ bò wá Ọlọ́run, làwọn nú aburú ayé, aburú gbà, ìtì ọ̀tá, ìtì ọ̀rẹ́, ìtì ọmọ ànábì Ádámà, Ọlọ́run làwa ń bẹ.